Ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Tá a bá gbàgbé ẹ rí i pé nínú àwọn JAMB UTME series aláǹfààní láti ṣe àwọn iṣẹ́ kan torí pé àkókò gbà wá nígbà náà. Lára rẹ̀ òun náà ni longitude and latitude. Ó ṣe pàtàkì ká ṣàlàyé longitude and latitude náà torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní bùkátà sí torí ẹ̀ máa fi mọ̀ ṣàlàyé nínú fẹ́ràn yìí. Pẹ̀lú ògo Ọlọ́run bá àwọn iṣẹ́ mìíràn tó tún kù pàápàá jùlọ bíi calculus eléyìí tá à ń bá lọ permutation àti combination àti àwọn bíi méjì àbí nǹkan kan tó tún kù lẹ́yìn rẹ̀. Ní àwọn ọ̀sẹ̀ tó tún tẹ̀lé àwọn ọ̀sẹ̀ eléyìí a máa mú ẹ̀dùnlé lágbára Ọlọ́run bá. Longitude and latitude. Àwọn kan náà ká lọ mọ̀ ipe ilé ayé tá a wà yìí a máa sọ pé ó wà spherical in nature together báwọn. Tí wọ́n bá ní sphere ṣàǹpé náà àwọn shape kan náà nígbà tá a ṣe plane shape sphere náà ni pé ta lè pè bí òbìrí ṣe mọ bí ẹyin wa ta ní ẹyin ni tá a máa ń jẹun ẹ di pé ó wà spherical. Ilé ayé kò wà circular ilé ayé wà spherical ni. Tí wọ́n rí ilé ayé wa tá a wà yìí ó ní radius tó jẹ́ pé ó ṣe kíni ó dọ́gba sí tá à ń pè níbi 6,370 kilometer tó ti yé. Nínú àwọn ìwé mìíràn wọ́n lè pè ní 6,400 kilometer depending àwọn máa sọ pé báyà láti bí 6,300 dé 6,400 kilometer òun ni radius earth wa radius ilé ayé. Tábà ní ilé ayé yìí bá a ṣe ní Cartesian plane wa ẹgbẹ́ tábà ní Cartesian plane wa a máa ní x axis adẹ́ni a máa ní y axis. Ilé ayé náà tí n bá ya globe mi ẹ̀rí pé òun lélẹ́yìí o a ti sọ pé yóò mọ wà spherical in nature ẹ̀jẹ̀ ìyá dáadáa. A ti sọ pé yóò mọ wà spherical in nature òun náà wà ní kíni o ó ní àwọn axes méjì gẹ́gẹ́ náà mo ṣe ṣàlàyé. A lè ní north south axis tó ti yé bí a ti bá nírò nǹkan báyìí ṣe é pa mọ̀ pé north south òun náà ní kíni o ìlà tó jẹ́ pé ó wá vertically tó ti yé ṣe é pé tá a bá ní àwọn cardinal point wa mo ní north ẹ̀mọ́ dára yín làmọ́ ẹgbẹ́ eléyìí wí àwa west east mo dẹ̀ ní south tó ti yé bá wọn axis kan lélẹ̀ north south axis lélẹ̀. Mo tún lè ní axis mìíràn tó bá yẹ pé ó wá látàpọ̀ òsì mi lọ sápá ọ̀tún tó ti yé bí irú nǹkan báyìí o wọn lá máa pè ní kíni o east west axis wọn lá máa pè ní east west axis. Ní north south axis yìí èyí tó wá látòkè wá sálẹ̀ yìí òun náà ni wọ́n á tún máa pè ní kíni o polar axis. Wọ́n á máa ṣàlàyé àbùkátà láti ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí o ṣùgbọ́n pápájọ àwọn tá a bá tún ṣe geography ẹ rí i pé a tún ṣe kíni o a tún ti gbé ọ yé. Ti yé báwọn north axis yẹn òun là ń pè ní kíni o a tún lè pè ní polar axis. Ṣé wá rí north àti south head point yẹn ti yé báwọn a máa pè wọ́n ní north pole àti south pole ajá sí pé north pole lélẹ̀ ti yé south pole lélẹ̀ ẹ dákun ó ṣe pàtàkì láti gbọ́ nǹkan ẹ̀yẹ ká tó bẹ̀rẹ̀ longitude àti latitude wa. Ẹ rí i pé nínú axis kejì tí mo ní òun náà ní kíni o east west axis. Tá bá ní east west axis wọ́n lè pè ní east west direction torí ẹ rí i pé ó ń lọ bóyá láti west sí east ni. Ẹ wá rí ibi tí àwọn axis méjèèjì ti pàdé ẹ rí i pé wọ́n pàdé níbí báyìí ti yé báwọn ibi tí wọ́n ti pàdé òun lá máa pè ní kíni o center of the earth ọ̀gbọ̀ngbọ̀n ilé ayé mo rò bó ti yá báwọn ọ̀gbọ̀ngbọ̀n ilé ayé. Káwá lọ mọ̀ ipe ilé ayé tá a wà yóò mọ yípo nígbà tá a ti sọ pé ó wà spherical òbírí ni yóò mọ yípo níbi 24 hours lójúmọ́ ti yé báwọn
so yóò mọ yípo ní 24 hours lójúmọ́ ní kíni o lágbọ́n ní polar axis rẹ̀ òun ni ó mọ yí tí bá ti ń yípo ẹ rí pé nígbà yẹn ni ó á máa sọ kíni o yóò mọ sọ bóyá ọ̀sán ni wọ́n wà níbì kan àbí lálẹ́ òun ni wọ́n wà níbì kan so ìjẹ́ tí eléyìí bá yọ atadìsí ti gbọ́ yé àwa ní nǹkan kan tá a máa ń pè ní equator àdẹ̀ní tá a máa ń pè ní Greenwich meridian kí ni a ń pè ní equator equator òun náà ní ìlà kan tó yẹ pé mọ́ ṣe kí ni o ìmọ̀ ń divide ayé sí north àti southern hemisphere a ti mọ̀ pé ilé ayé wà spherical sphere òbírí tó bá jẹ́ pé a bá dá áàfù ẹgbẹ́ tá a bá ní circle a máa ní semicircle tá a bá tún ní sphere a lè ní hemisphere òun náà ni pé kí ni o ìlàjì sphere tó ti yẹn tí mo ń pè ní hemisphere so ti yé báwọn so tá a bá dá sphere náà sí méjì mo rò bó ti yé mi báwọn a máa ní kí ni o hemisphere sẹ́rí ìlà tá a yà wọn tó jẹ́ pé ó ṣe kí ni o tó lọ dá ayé sí northern àti southern hemisphere yẹn ṣe ń pé northern southern so ti irú là tí mo ra fà yìí wọn lá máa pè ní kí ni o a máa pè ní equator ló ti bá ń sọ bá pè ní equator 0 degree ni o padà àlàyé ló jẹ́ agbọn tí a ń pè ní latitude àti longitude ilé o north south òun náà ni pé kí ni o ìlà kan ni o rí bó ṣe kí ni ó dá north tẹ bá ṣàkíyèsí nìsín rí pé agbègbè north lélẹ́yìí o tí a pè ní north pole agbègbè south lélẹ́yìí náà tí a pè ní south pole bó dá wọn sí hemisphere méjì mo rò bó ti yá bá wọn so ìlà tó bá yẹ pé kí ni tó yẹ pé ó bá wá báyìí irú ìlà yẹn òun ni mo láà máa pè ní kí ni o equator nínú àwọn mìíràn tí mo tún fẹ́ ká gbọ́yé òun náà là ń pè ní kí ni o Greenwich meridian so Greenwich meridian tàbí ká pè ní kí ni o prime meridian ẹ lè rí inú ìwé mìíràn kó ń pè ní prime meridian ìtumọ̀ nǹkan náà ni wọ́n ń pè tá bá ní prime meridian òun náà ni pé kí ni o ìlà kan lòun náà tó yẹ pé ó máa ń sọ bí ààyè kan ṣe jì sí bóyá tá pé ìlà kan gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé equator ìṣẹ́ pé mo ní ìlà tó ń divide the earth sí northern àti southern hemisphere ni ajá sí pé wọ́n mọ̀ divide ilé ayé sí kíni o sí western àti kíni o eastern hemisphere so irú ìlà yẹn báyìí wọ́n là ń pè ní Greenwich meridian so ti tàbí tẹ́ bá ní irú nǹkan báyìí so wọ́n là ń pè ní kíni o Greenwich meridian tàbá tí a gbọ́ yàtọ̀ equator yìí àtàdẹ̀ tí mọ kíni o àti mọ inti Greenwich meridian tó jámọ́ mo sọ fún wa pé equator òun náà ni pé kí ni bí ìlà àìfojúrí tá a fà tó yẹ kó dálé ayé sí kí ni o bí northern àti southern hemisphere adẹ̀tímọ̀ inti Greenwich meridian náà jẹ́ àjásí pé tá a bá ní equator wa òun ó mọ̀ wá láti kí ni o látàpọ̀ òsì lọ sápọ̀ ọ̀tún ṣùgbọ́n kí ni o Greenwich meridian wọ́n mọ̀ wá láti kí ni o látòkè wá sísàlẹ̀ ìgbà tá a ti á gbọ́n ẹ̀yẹ kí ni àwọn ń pè ní latitude kí là ń dẹ́ ń pè ní longitude máa ṣàlàyé rẹ̀ látàgbọ́nrin equator àti Greenwich meridian mo ti mọ̀ ẹ̀já kọ́ sí latitude mo ti mọ̀ ìpele ayé mi rèé o globe rèé o so tí ẹ bá wọn mo sì mọ̀ pé kí leléyìí o equator so tí ẹ mi bá wọn equator tó ló pín ilé ayé sí bóyá kí ni o northern pole àti southern pole so tí ẹ bá wọn sáàrin latitude ní kí ni o ìlà tó ẹ pa fà níbi globe yẹn tó ń sọ bí bóyá north àbí south bó ṣe jìnnà sí equator sí ẹ tí ẹ bá wọn ìlà yìí báyìí 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 ó lá máa pè ní kí ni o latitude àwọn ìlà yìí lá máa pè ní latitude ẹ ti rí báyìí latitude ẹ rí pa fà
tó yẹ pé kí ni ó máa ń sọ bóyá bá north àbí south bó ṣe ṣe kí ni bó ṣe jìnnà sí equator wá sí àwọn ìlàyé irú ìlàyé ọ̀hún náà à ń pè ní kí ni a máa pè ní latitude. Ìlà ìfojúrí ni wọ́n, a máa pè wọ́n ní imaginary line, a máa pè léyìn náà ní kí ni latitude. Ọ̀dà ṣe lè sọ ẹ lè gẹ́sì tí longitude ó jẹ́ báwọn. Longitude náà lè ajá sí pé ìlà àfojúrí lòun náà tó wá jẹ́ pé kí ni tó ń sọ iye distance tàbí ká gbé bí báyè kan ṣe ṣe kí ni bó ṣe jì bóyá east àbí west Greenwich meridian mi mo ti mọ̀ pé bá tí n bá ní Greenwich meridian mi báyìí ṣe pé Greenwich meridian òun náà ni tí mo ń pè ní kí ni ìta tún mọ́ ń pè ní prime meridian so tiye sẹ́rí làwọn báyìí ìlà ìfojúrí báyìí eléyìí báyìí àwọn ọ̀la yẹn tàbí eléyìí báyìí tàbí eléyìí báyìí wọn lá máa pè ní kíni wọn lá máa pè ní longitude. Ẹ dákun sí àti gbọ́ yàtọ̀ tó wà láàrin kíni latitude àti longitude yìí ajá sí pé tí n bá ń sọ̀rọ̀ nípa latitude òun ó mọ ìlà tó yẹ pé yóò mọ ṣe kíni imaginary line ni ìlà ìfojúrí ni tó yẹ pé yóò mọ wá látàpó sinmi lọ sápò ọ̀tún tàbí tá a lè pè ní horizontal tó ti bá wọn tàbí tá a lè pè ní horizontal ṣùgbọ́n tí n bá ní longitude òun mọ̀ wá vertically ni bóyá látòkè wá sísàlẹ̀ látòkè wá sísàlẹ̀ ìgbà tí lẹ́yìn bá ti yé wa a ti mọ ohun tí latitude jẹ́ a ti mọ ohun tí longitude jẹ́ kódà a ti mọ tá à ń pè ní equator àdẹ̀tìmọ̀ tí à ń pè ní Greenwich meridian nínú àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ká mọ̀ tí wọ́n mọ̀ béèrè lọ́dọ̀ wa so òun náà ní pé kí ni bó la ṣe lè mọ locate point wa so ti location of point wọ́n jẹ́ ká mọ̀ bá ṣe lè mọ̀ sí kí ni bá ṣe lè locate point ní kí ni ní globe wa location of point ẹlẹ́ẹ̀kejì òun náà ní bí mo ṣe lè mọ wá distance distance wa lè pé méjì ó lè jẹ́ along great circle along great circle náà láti máa ń pè ní kíni along the same parallel of longitude so ti ẹ̀ẹ́dẹ̀sílẹ̀ wọ́n lè ní wá distance tí a ń pè ní kíni small circle wọ́n máa jẹ́ kíni along the same parallel of latitude jẹ́ tí ẹ̀rẹ́ bá yé wa bó láṣẹ máa locate point wa òfin tí mo fẹ́ ká kọ́ gbéyé náà ni pé kíni tá a bá ní point wa so ti yé báwọn point yẹn ọ̀dà rẹ̀ ṣe pàtàkì kí la máa ń pè ní ọ̀dà náà ni pé kí ni ọ̀nà ìgbà tó ẹ rí i pé ọ̀dà gẹ́gẹ́ bí Cartesian plane mi náà ni ṣe pé mo ní x àti y axis ẹ rí i pé x àti y axis yìí ìyìn lè sọ pé y comma x torí pọ́ìntì mi yìí tó ti yé bá wọn pọ́ìntì tí n bá ní bíbà yìí ìtumọ̀ ẹni pé bá tí wọ́n bá kọ 2 3 ẹ̀yìn tó ń túmọ̀ sí náà ni pé p alákọ̀ọ́kọ́ yìí òun ni x axis p ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni y axis gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ní kíni ní health wa tá a bá fẹ́ locate point eléyìí tó jẹ́ alákọ̀ọ́kọ́ yẹn latitude ni eléyìí tó jẹ́ lẹ́ẹ̀kejì longitude ni ajá sí pé tí máa gbé 20 degree north 40 degree east yà mọ́ gbà tó mọ̀ pé latitude lélẹ̀ báyà bí nǹkan ṣe jì sí ṣé north àbí south equator ajá sí pé mo lè ní north àbí south níbí báyìí ń gbọ́ pé mo ti mọ̀ pé latitude ni wọ́n lè pè ní lat 20 degree north lat tó ti bá wọn tàbí kọ́ pé latitude 20 degree north eléyìí wọ́n lè pè ní long so ti lọ́wọ́n náà pé longitude 40 degree east wọ́n pé east yẹn ṣe àpò tó lè jẹ́ west náà nígbà ìpá mọ̀ bọ́yá bí ó ṣe ṣe kí ni bó ṣe jì sí east àbí west Greenwich meridian mo bí ó ti mi agbẹ́tẹ́ nìkan bá kọ 40 degree east 20 degree north sọ́gbà irọ́ lásán nìyẹn òun ọgbà ọ̀ so tó dá ti mọ̀ pé ọ̀dà tá a fi mọ ọkọ́ ó ṣe pàtàkì so ìbẹ̀tẹ̀ lè ṣe kí ni òun ṣe kí ni òun bójúmu láti kọ́ bẹ́ẹ̀ ìgbà tá a ti mọ òfin tá a fi mọ ọkọ́ àti mọ òfin
tí a ń pè ní Greenwich òfin tá a ti lè mọ locate point wa nínú bò so nínú globe wa tàbí nílé ayé wa bó wà ní tí wọ́n bá fún wa nírú ilé ìta bá fẹ́ locate yẹn kọ́ bí àwọn fún mi ní 20 degree north 40 degree east wọ́n sọ pé p alákọ̀ọ́kọ́ ìhun ni ó máa dọ́gba pẹ̀lú kíni o latitude point ẹlẹ́ẹ̀kejì òun ni ó máa dọ́gba pẹ̀lú longitude adẹ tí mọ̀ ike ọ̀nà ìgbà tá a máa kọ́ ó ṣe pàtàkì tó rárá lákọ̀ọ́kọ́ tí ó mọ túmọ̀ sí longitude latitude ẹlẹ́ẹ̀kejì ni ó mọ túmọ̀ sí longitude ọ̀yà kákan wá fún wa nírú nǹkan báyìí nǹkan kò lè rárá àyìn tẹ́ṣe náà ní pé kí ni o máa ya òbírí mi o ilé ayé ẹ̀rí pa àmọ̀pọ̀ wà spherical ẹ̀mọ́bìnrin ẹ̀mọ́ ya sápò tó ti mọ̀ pé ilé ayé ó wà spherical in nature ẹ má gbàgbé màá máa ní kí ni o màá máa ní equator mi bí báyìí 0 degree north or south mo rò bó ti ń bá wọn màá dẹ́sí mọ́ sí kí ni o màá máa ní Greenwich meridian màá máa ní Greenwich meridian ẹ rí i pé wọ́n ní 20 degree north 40 degree east ẹ ṣe pé 20 degree north òun náà ni pé latitude nìyẹn ẹ mo ti mọ̀ pé north pole mi lélẹ́yìí tẹ́lẹ̀ jẹ́ south pole ajá sí pé tí n bá fẹ́ mọ ya ìlà yìí sápá bíbà yìí ni ọmọ wà ní sápá south bíbà yìí ni ọmọ wà ní àbápá north ẹ rí i pé apá north ni torí 20 degree north òun náà ni wọ́n ṣe kí ni o òun náà ni wọ́n fún mi nǹkan wá ní gbé síbi tó bá wù mí ṣé ẹ mọ̀ pé a ti mọ̀ ipe equator yìí ó ṣèpín sphere wa sọ́nà méjì ní báyà ní northern hemisphere àdẹ̀ ní southern hemisphere adé sí pé èyí tó wà lókè yìí 180 degree 180 degree ni ó wà ń bí báyìí eléyìí náà jẹ́ kí ni o 180 degree so tí máa fẹ́ ṣe kí ni o kó lè máa wà mathematically correct kó lè jẹ́ pé yóò mọ bójú mu ajá sí pé tí n bá fẹ́ fà 20 degree mi ní gbé sí irú bíbà yìí o ẹ̀sẹ̀ pé tí n bá gbé sí irú bíbà yìí nígbà ìgbélé ìbẹ̀rẹ̀ láti 0 tẹ́lẹ̀ dẹ̀ jẹ́ 180 ajá sí pé rárá 20 ti pọ̀ ju bíbà yìí so ti àfojúdá rẹ̀ ó lè mọ́ ju bíbà yìí lọ so ti ń bọ̀ so ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o so ẹ lè kọ́ báyìí pé 20 degree north so 20 degree north ọ̀yà ẹja sí longitude náà òun ọmọ wà 40 degree east ẹ má gbàgbé pé longitude náà ni pé ìlà ìfojúrí tó yẹ pé mo ń sọ bí agbègbè kan ṣe jì sí bóyá north ni o àbí west Greenwich meridian mi mo rò bó ti ń bá wọn ẹ rí i pé west mi lélẹ̀ mo ní káwé ẹ má gbàgbé eléyìí jẹ́ north south eléyìí ni west east ajá sí pé east ọ̀nà bíbá yẹn láàgbé sí sẹ́yìn pé 40 lòun náà ẹ ọ̀rá ṣe wáyé àbí kẹfà ọmọ pọ̀ jù so ti bá ilé ọmọ ajẹ́ kí ni 40 degree east so ti ṣe wá rí point of intersection yìí ibi tí latitude ìlà latitude yẹn tó ti pàdé pẹ̀lú ìlà longitude ayá pé tí bá pélé ní L tí ilé bá jẹ́ point L mi níbi tí àwọn méjèèjì ti pàdé bẹ́ẹ̀ ṣe máa locate ẹni ẹ̀ ẹ dákun ṣe àti gbọ́ àlàyé yẹn yé bá ṣe máa locate ẹni ẹ̀ ẹ jẹ́ tó fún wa ní àpẹẹrẹ mìíràn ká pé mo fún wa ní àpẹẹrẹ mìíràn ká pé mo ní point F 40 degree south 20 degree west ẹ má gbàgbé ipe bá a ṣe lè mọ locate ẹ̀ sínú kíni o sínú sphere wa nínú earth wa òun náà ni pé point alákọ̀ọ́kọ́ yẹn yóò mọ dọ́gba pẹ̀lú latitude point ẹlẹ́ẹ̀kejì yóò mọ dọ́gba pẹ̀lú kíni o longitude mo dẹ̀ ti mọ̀ tá a bá gbàgbé pé longitude mi latitude mi òun náà ni ìlà ìfojúrí tẹ́ pé mo ń sọ bí ààyè kan ṣe jì bóyá north àbí south equator wa ṣùgbọ́n longitude òun ni wọ́n sọ báyìí kan ṣe jì sí bóyá west àbí east Greenwich meridian mi mo dẹ̀ ti mọ̀ pé tí n bá ní globe mi báyìí o àti mọ̀ pé obìnrin ni o ó wà spherical in nature so ti yé mo mọ̀ pé léyìí equator mi ni o ṣé mo jẹ́ 0 degree north south so ti yé bá mo dẹ̀ ti mọ̀ pé eléyìí òun náà ni kí ni o òun náà ni Greenwich ẹ̀jẹ̀ ìyá dada òun náà ni Greenwich meridian mi so tó wọn mọ̀ jẹ́ kí ni 0 degree east west mo rò bó ti ń bá ọyà ìbéèrè wa wò pé 40 degree south ajá sí pé ṣé
apá ibo ni ó máa wà ní equator mi, sókè ni àbí ìsàlẹ̀? Ṣé bí báyìí ni mo gbé sí ni àbí bí báyìí? Ẹ rí i pé ìsàlẹ̀ ni ó máa wà o. So yẹ wa bí ó sì máa wà ìsàlẹ̀ tó máa pé lè jẹ́ north pole, eléyìí dẹ̀ sì jẹ́ kí ni o, south pole. Ẹ̀sùn gbọ́n ṣé 40 yẹn ṣé bí báyìí ni mo gbé sí, ìní gbé sí báyìí, mo lẹ́mọ̀ ṣe àfojúdá rẹ̀. Ṣé àgbẹ̀ tá a bá ṣàfojúdá rẹ̀ ká pé 41 bí báyìí? Mo rò bó ti rí bá, so wọn lá máa pè ní 40 degrees south. West ńkọ́ 20 degree west. Ẹ rí i pé longitude nìyẹn. Ẹ̀yin bá apá abo ní west yóò máa wà apá sinmi. Mo ti sọ pé tá a bá ní cardinal point wa, eléyìí ní north south, eléyìí jẹ́ wí. Tẹ́ bá ti rántí wí, òun náà ni pé west east. Ayá sí pé báyìí láàmú fún àwọn sí o 20. Ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí 20 lè mọ̀ jù àárín ìlọ. So ti wà eléyìí ní 20 degree west. Máa níbi tí àwọn dàdàngọ́mì yìí ti pàdé, òun náà máa jẹ́ kí ni o, òun ni ó máa jẹ́ point wa, òun ni ó máa jẹ́ point wa. Ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa, a ti mọ in tí latitude jẹ́ o, a ti mọ in tí longitude jẹ́ o, a ti mọ bá a ṣe lè mọ ṣàfihàn wọn nínú kí ni o, nínú globe wa. Bó wa tó bá ní ká wá distance, mo ti ṣàlàyé pé distance wa tó bá ní ká wá distance, ó lè jẹ́ along great circle, adẹ̀ṣìlẹ̀ ní along small circle. Màmá ṣàlàyé o, tó ti bá wọn. So tó bá ní along great circle, ẹja àmúlọ́yọ̀ kọ̀ọ̀kan. Ká gbé wọn ní along great circle, ajá sí pé gbogbo àwọn point tí wọ́n mọ̀ fún wa, ẹ rí i pé nísìnyí tẹ́lẹ̀, in tí mò ń ṣe tẹ́lẹ̀ ni pé point kan ni mò ń locate ní globe mi. Mo rò bó ti yé mi bá wọn. Point kan ni mò ń locate. Ká gbé wọn fún mi ní point méjì nǹkan. Ká gbé nísìnyí mo ní a 20 degree north, àti mọ̀ pé in tí mo bá kọ́kọ́ yẹn latitude ni o. Mo dẹ̀ ní b 40 degree south, 40 degree east. So wọ́n fẹ́ kí n wá distance rẹ̀. Ẹ rí i pé lè bọ́ wá distance point méjì, àyàfi kí n tó ní point méjì yẹn. Wọ́n ti fún mi point méjì báyìí. Mo á fẹ́ wá distance yẹn. Mo á sọ pé distance yẹn ó lè jẹ́ along great circle, a lè ní great circle, a dẹ̀ sì lè ní small circle. So ti táyé pé great circle ni point yẹn, so ti bá point yẹn yóò mọ wà along àwọn point méjèèjì tó ń fún wa, méjèèjì yóò mọ wà along parallel of latitude. Méjèèjì yóò mọ wà ní latitude. Tó bá yẹ pé méjèèjì ń wà ní latitude báyìí, a máa ní great circle. So ti tẹ́ bá ní báyẹn, formula tẹ́ fi mọ ṣe, òun náà ní tí a ń pè ní kíni o, distance, ká gbé distance AB yóò mọ jẹ́ theta divided by 360 degree multiplied by 2 pi r. Ẹ dẹ̀ ṣì mọ́ gbàgbé ẹ rí pé mo ní r àwọn náà ní radius of the earth. Kí mo pè lẹ́ẹ̀kan? Ẹ rí pé mo ló ń dọ́gba pẹ̀lú kíni o 6,370 kilometre nínú ìwé mìíràn. Kódà wọ́n lè round the up sí nearest 100 fún wa, kí wọ́n pè ní 6,400 kilometre. Nǹkan kan náà ló túmọ̀ sí, ẹ mọ́ dára yín láàmú. Títà wa yìí, ó lá máa pè ní kíni o, angular difference. Kí ni mo pè o? Angular difference. Bó láti máa ṣe? So ti yé bá mo ti mọ̀ pé títà òun là ń pè ní angular difference. Bó láti mọ̀ wá? Tó bá yẹ pé pọ́ìntì tí wọ́n bá fún wa, àkọ́kọ́ náà tó yẹ pé mò ń bá ń wá distance yẹn along parallel of longitude, tá a mọ̀ pé tá ti mọ̀ sí great circle yẹn. In tí ó mọ̀ jẹ́ angular difference mi, latitude ni ó mọ̀ ní mọ̀ fi mọ̀ wá. Ṣé n tún sọ? Tó yẹ pé point tí wọ́n fún mi nísìn, àní tó yẹ pé àwọn point méjèèjì yẹn a bá rí nínú pole wa ní parallel of longitude, alóhùn ní great circle. Adẹ̀ láàmú lo formula yìí, theta divided by 360 multiplied by 2 pi r. Àti mọ̀ tí r jẹ́ o. Àti mọ̀ pé pi mi lè jẹ́ 22/7. Àyẹ́ pé parameter tá àti mọ̀ òun ni theta. Mo dẹ̀ ní theta yẹn láàmú pè ní angular difference. Ìta máa ń fi àwọn angular difference yẹn, òun náà ni point latitude wa. Táyé pé great circle la fẹ́ wà, ìta fún wa angular difference yẹn, òun náà ni kíni o? Òun náà ni point latitude tí wọ́n bá fún mi. Ẹ dákun sóyún wa báwọn. Òun náà ni point latitude eléyìí tí wọ́n bá fún mi.
ṣẹ́gbó yìí báwọn. ṣùgbọ́n tó yẹ pé small circle la fẹ́ wá mo sọ fún wa pé small circle yẹn ayé pé point méjèèjì yẹn ọmọ wà along the same parallel of latitude máa padà ṣàlàyé yẹn náà. ìtẹ́fìmọ̀ wá ẹ bá kí n tiẹ̀ kọ fọ́múlà tòun náà fọ́múlà tòun tó yẹ pé small circle distance AB òun máa jẹ́ kí ni o theta divided by 360 degree multiplied by 2 pi small r ló ń gbà pé small circle small r mi òun á sì dédé pẹ̀lú r cos alpha. Sẹ́rí títà ń bẹ angular difference rẹ̀ á mọ wóhun látàgbára longitude. Àìpé tí màá wá great circle mo ti mọ̀ pé great circle yóò mọ jẹ́ the same line along the parallel of longitude. Kí ni màá fi máa wá angular difference rẹ̀? Títà mi máa fi latitude wá. Pé distance tó ń fẹ́ kí n wá along small circle mo tẹ̀ mọ̀ pé small circle yóò mọ jẹ́ kí ni along the same parallel of latitude. Kí ni à ń pè ní latitude? Bí àyè kan ṣe jì sí báyà north àbí south kí ni equator mi. So ti tó yẹ pé àwọn distance yẹn along the parallel of latitude máa ṣe kí ni máa lo longitude the point longitude of me máa fi máa wá angular difference. Gbàtà kí á mọ̀ bá fi máa wá angular difference yẹn a lè mọ hard angular difference wa a dẹ̀ sì lè mọ subtract. Ìgbà wo la máa hard? Tó yẹ pé point tí wọ́n fún wa ó bá jẹ́ agbègbè kan náà ẹ̀bẹ́ nísìn ṣe ẹ̀gbẹ́ nísìn mo ní tí máa fẹ́ find the distance along great circle mo ní kí ni máa fi mọ wá ẹgbẹ́ mo ní point mi báyìí ẹ máa wo irú point ni ẹja wo point tí wọ́n fún wa mo ní A 20 degree north 40 degree east mo dẹ̀ ní point B 40 degree south 40 degree east. So tí n bá ẹja kọ́kọ́ yà máa kẹtẹ ẹ̀rí bí n ṣe rí ẹ̀rí pé pole mi lélẹ́yìí o ẹ má bínú ó gbọ́dọ̀ wá spherical in nature kò gbọ́dọ̀ jẹ́ circle màá ní equator mi bí báyìí mo rò bó tí mi bá wọn màá dẹ̀ mọ́ ní Greenwich meridian mi eléyìí 20 degree north 40 degree east ń padà ṣàlàyé bẹ́ẹ̀ sì mọ wá ń gbé ẹ̀sà kẹtì 20 degree north 40 degree east ẹ rí i pé eléyìí lélẹ́yìí o 20 degree north àbí 40 degree east ṣe é pé east lápá bíbá yìí ló ń wà ibi tí wọ́n bá ti pàdé níbi tí wọ́n bá ti pàdé papọ̀ yìí òun ni ọmọ jẹ́ point wa ká pé bíbá yìí jẹ́ point A èyàn sọ pé 40 degree east ẹja locate point B náà ṣe ìpá tí mo bá ti lè locate ọyọ kan tẹ́lẹ̀ ẹja locate ẹlẹ́ẹ̀kejì 40 degree south apá abúlé wọn mọ̀ wà apá àṣàlẹ̀ báyìí so tí èmi wà ká pé mo ní báyìí so tí yé ọyà 40 degree east bíbá yìí lòun náà wà so tí yé wà so 40 degree east pé mo ní point kí ni mi báyìí mo ní point B mi so tí yé so mo ní náà kò bí bùkátà láti yà mọ́ nígbà pé 40 náà mo ti yà tẹ́lẹ̀ mo lè gbé sí so eléyìí jẹ́ kí ni eléyìí jẹ́ B eléyìí jẹ́ B mo bó ti yá bá wọn á ní ká wá distance yìí báyìí so ṣe wá rí títà yẹn òun mo ní ọmọ jẹ́ angular difference wa mo ní kí láti mọ wa ṣe bó ti wà along the same parallel of longitude báyìí àti ní great circle so tí a máa wá lo longitude láti fi mọ wá angular difference wa tó bá jẹ́ pé the same point wọ́n fún wa bóyá wọ́n fún mi ní north north tàbí wọ́n fún mi ní south south ṣe pé point latitude nìyẹn táyé wọ́n fún mi ní point kan náà báyẹn màá máa subtract máa angular difference mi ajá sí pé angular difference mi báyìí ní subtract yọ ṣùgbọ́n tó bá fún mi ní point tó yẹ pé kò papọ̀ bóyá mo ní north south àbí mo ní south north màá máa add ajá sí pé kí ni angular difference mi yóò mọ̀ jẹ́ ń bí báyìí yóò mọ̀ jẹ́ addition ni títà mi yóò máa jẹ́ kí ni 20 degree plus 40 degree tí ó mọ̀ sí déédéé pẹ̀lú 60 degree ẹ̀dàgbùsọ yọ ọ̀nà tó lè gbà yí wa ní ẹ̀rí pé ńgbà tí mo ṣàlàyé simultaneous equation mo ń tàbá ní simultaneous equation tó bá jẹ́ pé mo fẹ́ lo elimination method kí n tó lo elimination method coefficient variable tí mo fẹ́ eliminate gbọ́dọ̀ dọ́gba
tí coefficient wọn bá dọ́gba tán màá wò pé ṣé màá máa add àbí màá máa subtract mo lá máa subtract tó bá jẹ́ pé táàmù wọn bá papọ̀ báyà mo ní plus plus mo ní plus kíní kan ní equation 1 mo dẹ̀ ní plus náà ní equation 2 màá máa subtract tàbí minus minus màá máa subtract torí mo mọ̀ pé tí bá lámàlà mẹ́rin lórí tébù ìgbà tí ní tó ní àmàlà mẹ́rin lórí tébù náà ni pé kí n yọ àmàlà mẹ́rin yẹn kúrò mo rò bó ti yé mi báwo so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lámọ̀ ṣe bí báyìí táyé pé angular difference wa ó bá jẹ́ pọ́ìntì kan náà màá máa subtract táyé pé pọ́ìntì tó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ mo ní north south tàbí south north màá máa add bẹ́ẹ̀ tí bá ní north north south south ní latitude mi màá máa ṣe kí ni o màá máa subtract so ti nígbà mìíràn náà mo lè nígbà tí bá ní west west kápá bá àti ṣe small circle mo lè tí bá ní west west àbí east east màá máa ṣe kí ni o màá máa subtract bẹ́ẹ̀ tó bá yẹ pé wọn ò papọ̀ mọ́ra wọn màá máa ṣe kí ni o màá máa add ọ̀yà jẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa tàti gbọ́ ìtàlàyé rẹ̀ jẹ́ yé ọ̀yà kí ni wá ní distance wo jẹ́ distance AB àti mọ̀ ń pé tí answer mi ò mọ̀ jẹ́ formula mi ò mọ̀ jẹ́ ọ̀nà theta divided by 360 degree multiplied by 2 pi r ń gbọ́ pé great circle ni upper case r lẹ́lò tí ń ṣe kí ni o radius of the earth ọ̀yà kí ni wá ní theta mi ò jẹ́ angular difference mi ò jẹ́ 60 degree mo bó ti ń bá divided by 360 degree multiplied by 2 times pi wa 22/7 wẹ̀ tó wáyé pé 3.14 wọ́n fún ní 3.14 lẹ́lò àrùwà tápọ́n sọ pé take your r to be 6,370 ìgbà mi wọ́n lè fò ní ká lò 6,400 ẹ̀yìn tó bá fún wa pé ká lò náà lẹ́lò ẹ̀rí pé tí bá ṣe lè síwájú sí 0 gé 0 6 yá 1 6 yá 6 2 yá 1 2 yá 3 ẹ̀rí pé tẹ bá ṣe lọ tẹ bá tẹ calculator yìí pẹ̀lú tẹ́mi get nígbà yóò mọ̀ fún mi ní 6,673.3 kìlómítà tó ti yẹ bá ní tí ó mọ̀ fún wa ní so kìlómítà ìdákùn sí agbára ẹ̀yẹ ẹ̀rí pé kò lè distance along great circle òun náà ni pé point méjèèjì mi tí wọ́n mọ̀ fún mi yóò mọ̀ wà along the same parallel of longitude ó yẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ mìíràn kápẹ́ báyìí mo wá ní point méjì nǹkan so ẹ rí i pé ìfẹ́ bùkátà torí àkókò kẹsẹ̀ mọ́ sọ pé the distance kìíní kan tó máa padà fún alẹ́ sample kan tó yóò kó àwọn yun sínú ẹ̀bẹ̀ tí wọ́n bá fún yín distance kìíní kan sẹ́yìn pé tẹ́tùmọ̀ rẹ̀ sínú àmì pé point méjèèjì tí wọ́n fún yín ẹ̀kún tó wà fún mi lélẹ̀ mo ní point m 40 degree north ẹ mọ́ gbàgbé 40 degree north kí ló ń túmọ̀ sí latitude mo ní ọ̀dà rẹ̀ ó ṣe pàtàkì ń tá a bá kọ́kọ́ kọ́ latitude ló ń túmọ̀ sí tó ti yé bá so ẹ̀kejì tá a kọ́ òun ni ọmọ túmọ̀ sí kíni o longitude lè jẹ́ 30 degree east mo á ní point kejì 20 degree north 30 degree east wọ́n ní ká find the distance along the great circle ẹ má gbàgbé pé great circle òun náà ní pé kíni yóò mọ̀ jẹ́ along the same parallel of what longitude ó yẹ já indicate here so nínú globe wa màá nírò nǹkan báyìí ẹ má gbàgbé ó wà spherical in nature màá kọ́ ní kíni o equator mi o tó ṣèdá méjì northern tó ṣèdá méjì sphere wá sí northern àti southern hemisphere tó tiẹ̀ màá dẹ̀ ní kíni o greenwich meridian mi mo sọ pé greenwich meridian náà ní prime meridian ó yá 40 degree north sápá tún equator sápá òkè equator mi ni màá gbé sí ni ẹgbẹ́ mo ti fẹ́ ṣe nísìn sápá òkè equator mi màá gbé 40 sí ni àbí apá àṣàlẹ̀ ẹ rí i pé apá òkè ni ní north pole ẹ ti rí mo ní ẹ mọ́ dára yín làm wí ẹ kọ́kọ́ wí òkè ní south ẹlẹ́ẹ̀kẹta ni òkè ní north eléyìí ní south so ajá sí pé 40 mi wà ń bí báyìí màá máa ní irú nǹkan báyìí so ti yé bá a máa ní irú nǹkan báyìí pé 40 degree north ó yá 30 degree east sápá ọ̀tún ni ó wà ní àbápòsí greenwich meridian apá ọ̀tún torí máa mọ̀ pé west ní east lílé so yóò máa lápá ọ̀tún nígbà ẹ̀mọ́ á níbi tí àwọn dàdà gọ́mì yìí ti pàdé wọn ní point m wà m ó yá tẹ́ bá ṣàkíyèsí náà ẹlẹ́ẹ̀kejì 20 degree north north lòun náà ẹ jẹ́ ń lo nǹkan mìíràn ajá sí pé 20 níbi tó wọ́n ọ̀rá wà ní tó ti yé bá wọn ẹ̀sẹ̀ pé aṣọ bí nǹkan ṣe jìnnà sí ni so ajá sí pé gbọ́dọ̀ gbé 20 sí òkè 40 ẹ ti ṣàṣìṣe
torí 20 ní kọ̀ọ̀kan mọ̀ ọ̀kan gbọ́ pé gbogbo àti bíbà àti bíbà 180 ló wọ́n jẹ mo rò bá gbọ́ yé báyìí so eléyìí yóò máa jẹ nígbà pé the same point lòun náà dẹ̀ ṣì wà mo bó ti rí báyìí ilé ọmọ jẹ point n ilé ọmọ jẹ kíni point n ọ̀yà láì dára láàmú ẹ̀rí pé tẹ bá ṣàkíyèsí àwọn méjèèjì wà along the same what along the same parallel of along the same parallel of what along the same parallel of longitude so àṣàṣìṣe bẹ́ẹ̀ ni àṣàṣìṣe torí 14 nílé so mo dẹ̀ ti mú 20 so eléyìí 30 degree east so wọ́n á ní kí n wá ní tí distance yẹn ọmọ jẹ́ so wọ́n ní ká wá ní tí distance yẹn ọmọ ṣe kí ni o ní tí distance yẹn ọmọ jẹ́ ọ̀yà kí ni formula wa ẹ má gbàgbé distance AB ọ̀nà ní theta divided by 360 degree multiplied by 2 pi r uppercase nígbà pé great circle ni mo ní theta mi angular difference mo dẹ̀ sọ òfin tẹ́fì mọ́ wa tó bá yẹ pé along the parallel of longitude ní tàbí great circle latitude yín lẹ́fì mọ́ ṣe kí ni o lẹ́fì mọ́ wa angular difference ní kéèsì mi báyìí ajá sí pé n tí màá máa lò láti mọ́ wa angular difference mi ní 40 àti 20 mo dẹ̀ sọ fún wa tó yẹ pé pọ́ǹtì kan náà nígbà yẹn ní north àbí south kí lẹ́ mọ̀ ṣe ẹ mọ̀ subtract ajá sí pé angular difference mi ọmọ jẹ́ kí ni o 40 degree minus 20 degree which is equal to 20 degree so tí ẹ bá ajá sí pé distance mi yóò máa jẹ́ kí ni 20 divided by 360 multiplied by 2 times 22/7 times kápọ́n fún yín ní àrùn yín náà yín tó bá fún yín ní àrùn ńlá ìmọ̀ lò so tí 0 get 0 2 year 1 2 year 18 2 year 1 2 year 9 so tí tẹ bá ṣe lọ dáadáa yóò máa fún wa ní kí ni 2224.44 kilometre nígbà mìíràn wọ́n lè ní around there sí nearest whole number so ẹ mọ́ gbàgbé bá ṣe mọ́ ṣe rounding up so a lè ní nearest whole number tàbí nearest decimal correct to bóyá decimal place kan so tí ẹ mọ́ gbàgbé pé tá bá fẹ́ round up a ti ṣèpín number l'approximation number láti 0 sí 4 aláma round wọn up sí 0 5 sí 9 a máa round wọn down sí 0 5 sí 9 a máa round àwọn up sí 1 kẹ́ tó dúró ẹ wá wo nọ́mbà tó wà lábi tẹ́ ti fẹ́ dúró yẹn bóyá ń tẹ̀lé round up ni àbí ń tẹ̀lé round down kápẹ́ wọn fẹ́ ká gbélé sí ní nearest whole number ṣe é pé 4 níbi tí whole number tó yẹ kó pin ní whole number ní nọ́mbà tí ò ní decimal máa wo n tó wà lẹ́yìn rẹ̀ ẹ rí i pé 4 ló tún wà lẹ́yìn 4 ọ̀hún ṣé 4 yìí ṣé máa round up ni àbí máa round down ẹ rí i pé máa round 4 down sí 0 yóò máa jẹ 0 plus 4 yóò máa jẹ kí ni 2224 so di bá 2224 kilometre correct to nearest whole number so ti to nearest whole number nígbà míì wọ́n lè ní agbé sí decimal place kan so ti bá òun náà ní pé ká pé 1 decimal place náà wọ́n fẹ́ kí n gbé sí ajá sí pé bíbá ilé ẹ̀ kí n ti dúró máa wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ ẹ dákun sí agbára yẹn yẹ ẹ jẹ́ fún wa ní ẹjá ṣe tó ní small circle náà small circle ẹ má gbàgbé ẹ gbé mọ sọ ajá sí pé small circle wọ́n mọ jẹ́ distance along parallel of what along the parallel of latitude so ti bá táyé pé gbogbo point ìgbà tẹ indicate ẹ̀tọ́ ó wà ń lọ along the same parallel of latitude I'm on the small circle mo dẹ̀ ní formula tá a máa fi so fún distance yẹn ní theta divided by 360 multiplied by 2 pi small r gbà pé small circle ni máa ní small r mi yóò máa jẹ́ r cos alpha mo ti mọ r mi òun náà ní pé kí ni o radius of the earth so ti yé bá so ti yé ẹ wá rí alpha yẹn ṣe é pé mo ti mọ̀ pé theta yẹn nígbà yẹn pé small circle mò ń wá kí ni point wo máa fi mọ wá angular difference mi mo ní máa lo kí ni yẹn a máa lo point longitude báyìí nígbà yẹn pé along parallel of latitude ni mò ń wá mo rò bó ti yé mi báwọn ṣùgbọ́n alpha yẹn yóò máa wá jẹ́ point distance láti bí equator yẹn tó jẹ́ latitude tó ń fún mi yẹn ẹ jẹ́ fún wa ní àpèjúwe kan kápẹ́ nísìnyí mo ní point A 20 degree north 40 degree east mo á ní B 20 degree north
20 degree west. Ẹ rí pé mo la bùkátà lásẹ̀ mọ́ ọkọ̀ ìtàn kíníkíní kan ní tí ó padà túmọ̀ sí ilé tó máa padà fún alápẹ̀rẹ̀ bẹ̀ torí àkókò. Ọ̀yà kí lẹ́ẹ̀kọ́ ya ẹja ọkọ̀ ya globe mi o. Ẹ má gbàgbé equator mi rè o 0 degree north south Greenwich meridian mi náà lélẹ́yìí o so ti west east. So wọ́n á fún mi ní 20 north mo ní ọ̀dà yẹn ṣe pàtàkì ní tí wọ́n kọ́kọ́ ń bíbá latitude sápá ọ̀tún equator sápá sókè equator ni ó mọ̀ wà ní àbísàlẹ̀ equator òkè àfojúdá rẹ̀ lè mọ́ ju bíbá yìí lọ ajásípínlẹ̀ ọmọ jẹ́ 20 degree north 40 degree east yóò mọ̀ wà sápá tún àbápò òsì àpọ̀ ọ̀tún torí west ní east lẹ́gbẹ̀ẹ́ yìí mo ní kí leléyìí o pọ́ìntì tí ń bá rí òun ni ọmọ jẹ́ point A mi ẹ jẹ́ locate point B náà so ti 20 degree north òun náà ni 20 degree west yóò wà lápá bíbá yìí so ti 20 degree west so ẹgbẹ́ ilé ìjẹ́ kí ni o point B ilé ìjẹ́ point B then tí mo tún fẹ́ ká gbẹ́yìn náà ní sẹ́rí point parallel of latitude òun mọ̀ wà parallel so ti point latitude òun mọ̀ wà parallel ajá sí pé tí n bá nírú nǹkan míì náà báyìí náà ní so ti bá so in tí wọ́n fẹ́ kí n wá distance àti bíbáyìí sí bíbáyìí ni wọ́n fẹ́ kí n wá theta mọ̀ bí a gbọ́ àlàyé tí mo ń sọ yẹn yé so òun náà ni point A B mi kí n theta mi wá jẹ́ bíbáyìí kí ni yóò mọ̀ jẹ́ reference point táàfì mọ̀ wá angular difference ṣe pé ní along the parallel of latitude ni ajá sí pé tí mo wá theta mi àwọn point longitude ni ẹ̀dẹ̀ mọ́ gbàgbé òfin a mọ̀ add táyé pé point kan náà ni wọ́n a dẹ̀ sì mọ̀ subtract táyé pé point wọn yàtọ̀ ó yẹ jáwọ́ point longitude mi aláwọ̀kọ́ mi báyìí mo ní 40 degree east ẹ̀bùdẹ̀ ní west east kí lámọ̀ ṣe a mọ̀ add àbá mọ̀ subtract a mọ̀ add ajá sí pé theta mi ọmọ jẹ́ 40 degree plus 20 degree which is equal to 60 degree so ti bá so which is equal to 60 degree ọ̀yà lẹ́yìn rẹ̀ ńkọ́ so lẹ́yìn rẹ̀ ńkọ́ ẹ̀jẹ̀ tún fún wa báyìí nísìnyí wọ́n á ní ká find the radius of the small circle ní haru yìí ṣe pé wọ́n sọ fún wa pé òun náà ní r cos alpha mo rò bó ti yẹ wa mo sọ fún wa pé òun náà ní r cos alpha kí ni alpha yóò máa jẹ bí báyìí point latitude wa tó papọ̀ yẹn so yóò máa jẹ 20 ajá sí pé arúmọ̀ yẹn wọ́n jẹ́ kí ni o 6,000 kápẹ́ 400 ni wọ́n ní ká ló ń bí báyìí multiply by cos 20 degree so multiply by cos 20 degree wà tí cos 20 degree yẹn ó jẹ́ kí ni cos 20 degree tàbí kọ́ tiẹ̀ wọ́n fi kó fi mọ́ jẹ kápẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ fún wa ní kápẹ́ lè jẹ́ 30 náà ẹja àlè tẹ calculator wa tàbí káwo 4 figure table calculator mi dà. So àbí kẹ́nìkan bá mi tẹ̀ kó sọ ní tí èsì rí ó jẹ́ fún mi. Yeah. Cos 20 degree. Cos 20 degree. Ní calculator mi by 0 point. Ó jẹ́ kí ni o? 0.4080. 0.4080. So tí n bá multiply rẹ̀ pẹ̀lú 6,400 yóò mọ̀ fún mi ní kí ni 2611. Ẹ dákun ṣe agbálàyé yẹn yé. So tàbá ṣe àṣìṣe tí calculator mi ọba máa gbégbékúgbé wa. So ọ̀yà ẹ jẹ́ á tẹ̀síwájú lórí rẹ̀ ẹ jẹ́ wo sin 0. Okay, so 2.2661 cos 20 multiplied by 6,400. Má bínú. Ẹ̀rọ báyìí sọ mí ni mo ń lò tí mo fi ń ṣe calculator. Ọ̀yà, so eléyìí ni radius mi jẹ́ àbí? But distance gangan ní kí n wá kápẹ́ ìbéèrè wa ní kí n wá distance along
the same parallel of latitude or big distance of the small circle. So the distance is small circle, the distance AB, yóò máa jẹ́ kí ni o, theta divided by 360 degree multiplied by 2 pi small r. Radius of the small circle. Kí dẹ̀ ni theta mi, kí ni angle mi? 60 divided by 360 multiplied by 2 times 22/7 multiplied by kí mo get fún r mi 2611. Bẹ́ẹ̀ ká pọ̀ fẹ́ ká find the area of the small circle tẹ́lẹ̀ ajá sí pé instead mo fi kọ́ small r yóò máa jẹ́ r cos alpha. Adé wa ṣe kí ni o? Màá ṣe fi sí. Ẹ dákun ṣe àǹgbálá yẹn yí báyìí. So ilé yóò jẹ́ 0 6 year 1 6 year 6 2 year 1 2 year 3. So díẹ̀ ló máa jẹ́ kí ni o? Ẹ jẹ́ ń tẹ ẹ̀rọ ìṣirò mi o. 22 times 26111.72 divided by 21. So yóò padà máa fún mi ní 2736. Ká pé n bá ṣàṣìṣe o, kìlómítà. So ẹ̀yin náà lè yẹ̀ wò ká pé n bá ṣe àṣìṣe. Eléyìí ni bá ṣe mọ̀ wà. Ó yẹ jẹ́ wá fún wa ní àpẹẹrẹ kan. Sọ ẹ pé kó gẹ̀ sínú ìbéèrè wáyé kìlélẹ́yìn. So ti yẹ Herbert kò ní tí wọ́n mọ fẹ́yìn ní JAMB kò ní le tó bá wọn. So ti ó yẹ wo eléyìí. Ẹ pé mo fi ṣàlàyé pé kò pín dandan. Kọ́ ipá ṣe mọ kọ àwọn ìbéèrè fún wa ní bíbá ìtọ́ àyípa tí mo point tá lò bẹ̀tẹ́jẹ́ ń lo ìgbà tí wọ́n bá fún wa ní ìbéèrè yẹn lọ́lọ́rọ̀ ká fi lè mọ̀ bá ṣe mọ̀ ṣe. Ìbéèrè yẹn lọ báyìí pé an aeroplane flies from a town P latitude 40 degree north. Kódà tí wọ́n bá tiẹ̀ fi láti sí mo ti mọ̀ pé point àkọ́kọ́ tí mo kọ kí ni ọmọ túmọ̀ sí latitude ni ọmọ dọ́gba pẹ̀lú 38 degree east to another town Q latitude 40 degree north 22 degree west. So lẹ́yìn náà wọ́n á ṣe kí ni o wọ́n ló fò sí ìlú kẹta point ìlú kẹta 28 degree north 22 degree west. Ìbéèrè wa ní ká ṣe kí ni o ẹ rí pé wọ́n lè kó ogun ẹ̀jọ̀ wọ́n lè ní ká wá great circle small circle papọ̀ báwọn. Distance between P and Q along their parallel of latitude. Ìbéèrè kejì. Distance between Q and T along the line of longitudes. Ibi àwìládé yìí tó nígbà mìíràn wọ́n lè ní àwa average speed. Wọ́n á ní find the average speed. Ẹ má gbàgbé pé average speed òun náà ní total distance over time taken at which the aeroplane will fly. Iṣẹ́ yìí ṣe pàtàkì fún àwọn gbogbo àwọn tí àwọn pilot wọ́n máa ń lò lọ́pọ̀lọpọ̀. We fly from P to T via Q. Wọ́n ní tó wáyé pé gbogbo ìgbà tí ó lò tí ó fi ṣèrìn àjò báyà ń lọ sí point P ni o àbí point Q wọn takes 12 hours. So ti ẹ pé tẹ bá wà nínú balloon gbà mí àsìkò tí wọ́n bá sọ fún yín pé tẹ́ẹ̀kanlẹ̀ àsìkò náà lẹ́ẹ̀kanlẹ̀. So ti to 3 significant figure wọ́n dẹ̀ lè sáré sí náà ajá sí pé tí wọ́n bá fi kún distance wọn àsìkò tí wọ́n ṣe kí ni o tí wọ́n lò yóò dínkù sí. Wọ́n á ní ká lò take the radius of the earth r. Wọ́n ní ká mú kọ́ máa jẹ́ kí ni o 6,400 kilometer and pi is equal to 3.142. Ẹ rí pé kò lè rárá o. So ti wọ́n ní a ní aeroplane kan flies from a town. Nígbà kan mímọ níbẹ̀ tẹ́lẹ̀ ní pàápàá jùlọ fáwọn tá à ń ṣe JAMB ẹ rí pé àbùkátà láti ṣe ẹ̀yà àwọn tí ní plane mi ò mọ̀ jẹ́ àbùkátà láti yàwòrán yẹn mọ́. Bẹ́ẹ̀ láwọn wáyé ká lè ya
mi mọ̀ bóyá wọ́n ti ń fi máàkì sí àwòrán latitude àti longitude so bẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ hàn kí n fi sí bẹ̀tẹ́lẹ̀ yá tó bá wù yín so ti wọ́n nírò nǹkan báyìí mo bó ti wà so wọ́n ní plane yóò fò from a town P latitude 40 degree north 38 degree east ẹ má gbàgbé equator mi rèé o so ti yé mi bá 40 degree latitude 40 degree north mo rò bó ti yé mi bá to another Q 38 degree east ẹ má gbàgbé Greenwich meridian ẹgbẹ́ 38 àpá bíbá yìí ni ó wà ajá sí pé point P mi ni so ti yé to another Q latitude 40 degree north latitude kan náà ni àbí 22 degree west ibi báyìí ajá sí pé yìí ó jẹ́ kí ni o wọ́n mọ̀ jẹ́ Q wọ́n ní lẹ́yìn ìgbà náà ó tún wá fò láti ibi tó ti wà flies to a third time 28 degree north ajá sí pé 28 mi bí báyìí ló wọ́n wà 28 degree north àbí 22 degree west 22 degree west ẹja ẹ̀hàn pé eléyìí ni 22 degree tẹ́lẹ̀ náà 22 degree west ajá sí pé bí báyìí òun náà ní kíni o òun ní point tí mi ó wà bí báyìí òun náà ní point tí mi ó wà so ìbéèrè wá sọ fún mi pé kí n ṣe kíni o find the distance between P and Q along the parallel of latitude ẹ gbé béèrè aláwọ̀kọ́ ni ẹ dẹ̀ mọ̀ pé mo ní point P mi kọ́mọ jẹ́ kíni o latitude 40 degree north 38 degree east mo bó ti ń bá wọn so 40 degree north 38 degree east á ti mọ̀ ipe ṣe pé point latitude mi ọmọ wà parallel so ti bá wọn àyẹ̀pẹ́ wọn kí n wá distance láti bí báyìí sí bí báyìí mo rò bó ti bá wọn angle yìí kí ni Q mi latitude àwọn òbúkátà láti kọ láti yẹn kódà tí wọn bá kọ àtúmọ̀ pé tààlà ọkọ túmọ̀ sí òun náà ní kíni o òun náà ní latitude along the parallel of latitude kí ni formula yẹn ṣe pé distance yẹn PQ yóò mọ jẹ́ kíni o theta divided by 360 nígbà pé small circle ni yóò mọ jẹ́ 2 pi r ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé small r mi yóò mọ dọ́gba pẹ̀lú kíni o radius of the earth cos alpha kí dẹ̀ ni theta mi ní ìsìn angular difference kí ni màá máa fi ṣe reference point longitude so yóò àbó ṣe jẹ́ longitude fún tàbá wá small circle interval ṣe angular difference yín ẹ mọ lo longitude fún dáyé pé wọ́n wá great circle interval ṣe angular difference yín ẹ mọ lo latitude as reference point fún so ajá sí pé theta mi ní ìsìn kí ni mo jẹ́ o mo ní east west fún táyé pé point yẹn bá papọ̀ axis kan náà so tí ẹ mọ̀ subtract wọn bá papọ̀ á máa rò wọn papọ̀ ajá sí pé theta mi ọmọ jẹ́ 38 degree plus 22 degree yóò mọ̀ fún mi ní kíni o 60 degree wọ́n bí 60 degree kí ni alpha mi ọmọ jẹ́ báwọn alpha mi ọmọ jẹ́ 40 mo rò bó ti mímọ alpha mi ọmọ jẹ́ 40 màá wá PQ mi distance yẹn yóò mọ̀ jẹ́ kíni o theta mo dẹ̀ tí mo pé theta mi bí wàá ti jẹ́ 60 along the parallel of latitude la fi lo formula yìí o so ti yé small circle ó lè jẹ́ small circle wọ́n lè pè ní small circle ó ti yé ẹ mọ́jọ́ ó dàrú mọ́ yín lójú rárá mọ́jọ́ ó dàrú mọ́ yín lójú rárá yóò jẹ́ 60 degree divided by 360 degree multiply by 2 times kí ni wọ́n ní ká lò fún pi mi 3.14 times kí ni r mi o 6,400 àbí multiply by cos 40 nígbà tá a bá ṣe síwájú sí dàdàngọ́mì yìí kí ni mo dà 60 divided by 360 times 2 times 3.14 times 6,400 times cos 40 mi tẹ́ bá tẹ calculator in 0.7660 ẹgbẹ́ tá a bá hà díẹ̀ papọ̀ yóò mọ̀ fún mi ní kíni o 5134.45 kilometer but wọ́n ní ká fi answer wa lẹ̀ sí kíni o correct to 3 significant figure ká gbé answer wa
three series significant figure ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ kan bẹ̀ wọ́n tá bá ní significant figure òun náà ní kí ni o non-zero number so ti yé wa significant figure òun náà ní non-zero first non-zero number so ti yé first non-zero figure ṣe pé three significant figure náà ní pé màá rò pé kí nọ́mbà alákọ̀ọ́kọ́ nọ́mbà mẹ́ta àkọ́kọ́ tí èjòdò nọ́mbà àkọ́kọ́ nọ́mbà ẹlẹ́kejì nọ́mbà ẹlẹ́kẹta ajá sí pé bíbá yìí nọ́mbà alákọ̀ọ́kọ́ tí òjòdò ni àwọn yòókù tó bá wà lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ kí n mọ sọ́ di zero ṣùgbọ́n kí n tó sọ́ di zero màá wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ ed pé 4 ṣé mo lè round it up ní àbí down àmọ́ round it down sí 0 ajá sí pé ọmọ jẹ́ kí ni 5130.00 bẹ́ẹ̀ àbùkátà láti kọ́ sí ilé ọmọ jẹ́ kìlómítà correct to 3 significant figure correct to 3 significant figure bẹ́ẹ̀ ká gbọ́n fún wa nírun nǹkan báyìí kọ́ wọ́n ní ká gbé lọ sí 2 significant figure pé first non-zero figure ni ajá sí pé bí tẹ́tí gbé mọ́ ká ní 1 2 ẹ wá wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ 7 sáàmù around the up ní àbí down up sí 1 ajá sí pé ọmọ jẹ́ 0.0053 ẹ dákun sí àti gbọ́ àlàyé yẹn yé báyìí ọ̀yà ìbéèrè nìyẹn ọ̀yà one distance between Q and T along the line of longitude pé Q àti T mi ni point Q mi tàbá gbàgbé point Q ó fún mi ní kíni o wọ́n fún wa ní 40 degree north 22 degree west T mi jẹ́ kíni o 28 degree north 20 degree west pé distance along the parallel of latitude distance QT along the parallel of longitude àbí great circle ọ̀nà theta divided by 360 degree multiplied by 2 pi uppercase r angle radius of the earth kí wàá ní theta mi ọmọ jẹ mo ní kí ni ọmọ jẹ reference point mi tí mo fa angular difference nísìn point latitude ṣé máa add àbí máa subtract máa subtract kí ló fà torí point wọn papọ̀ north ni mo ní tá bá ti ní north àbí south a máa subtract bẹ́ẹ̀ tí wọ́n bá papọ̀ bẹ́ẹ̀ mo ní north south àti àbí south north máa ṣe kí ni o máa ha di wọn papọ̀ ajá sí pé ọmọ jẹ́ 40 degree minus 28 degree kí ni 40 degree minus 28 degree yóò jẹ́ 12 degree tó ti wà ajá sí pé distance mi ọmọ á jẹ́ kí ni o theta 12 divided by 360 multiplied by 2 times 3.14 times 6,400 òrùbó tí yé mi bá kí ni ọmọ á jẹ́ tẹ́ bá ṣe papọ̀ yóò mọ̀ fún mi ní 1340.58 kilometre bẹ́ẹ̀ ìbéèrè ní ká gbé lọ síbò 3 significant figure ẹ̀dẹ̀ mọ́ gbàgbé 3 significant figure ni pé nọ́mbà mẹ́ta àkọ́kọ́ tí èso òdo 1 2 3 ajá sí pé ìbà ìlọ ẹ̀ka ti dúró ṣùgbọ́n ẹ máa wo mẹ́ta àkọ́kọ́ ìlọ ẹ̀ kó jẹ́ nọ́mbà tí èso òdo àwọn yòókù rẹ̀ 0 ni wọ́n mọ̀ jẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn màá wò kí n tó dúró mbẹ̀ ṣé nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ ṣé nọ́mbà tí mo lè round up ni àbí tí mo lè round down ṣé èyí tí mo lè gbá pàdánù ni àbí eléyìí tí n lè ṣe bẹ́ẹ̀ fún so ẹ rí i pé 0 ni o màá máa round 0 down sí 0 yóò máa jẹ́ 0 plus 4 mo jẹ́ 1340 àwọn yòókù mo jẹ́ 0 kilometre correct to 3 significant figure ẹ wá rí béèrè ìparí wọ́n ní ká wá average speed at which the aeroplane will fly láti point P to T via Q tó ti bá ajá sí pé distance yẹn pé speed ni mo tún mọ̀ pé speed is distance average speed mi òun náà ni total distance over what time taking iye ìrìn tí mo rìn over iye time tó take mi láti rìnrìn náà so wọ́n distance yẹn tẹ́ bá gbàgbé wọ́n ló lọ láti Q so tí ó bá láti P wọ́n fẹ́ kó dé rí T so tí ó bá via Q òun ni ẹ rí pé nísìnyí báyìí wọ́n ní plane yẹn ó lọ láti point P mèrè o ọlọlọlọlọ ó dórí Q ó dẹ̀ fẹ́ lọ sí orí T padà mo rò bó tí mi bá ajá sí pé máa ro distance total distance mẹ́sìn yóò mọ jẹ́ ìrìn àjò tó rìn láti PQ
plus QT. Bóyá nísìn láti ọjà àbẹ́fẹ́ lọ látọ̀yọ́ sí Ìbàdàn àbí ká wọ pé láti Ìbàdàn sí Ìlọrin ṣe pé tẹ́ bá wo distance ẹ pé òkè náà kọ́kọ́ dọ̀yọ́ náà látọ̀yọ́ ni kò ti gun mọ́tò ajá sí pé ó jẹ́ ìrìn Ìbàdàn sọ́yọ́ then ìrìn Ìbàdàn síbo sí Ìlọrin ẹ dákun sóyọ abá so ìrìn Ìbàdàn sọ́yọ́ then Ìbàdàn sí Ìlọrin ajá sí pé pt mi náà yóò mọ jẹ́ distance láti Ìbàdàn sọ́yọ́ plus láti Ọ̀yọ́ sí Ìlọrin mọ̀rọ̀bó tí mi bá mo dẹ̀ ti mọ̀ pé distance PQ kí ni mo get fún distance PQ 5130 yóò máa jẹ́ 5130 plus distance QT kí ni distance QT mi ò tàbá gbàgbé so 1340 ẹ̀ẹ́dì pé tẹ́ bá ro àwọn dàdàngọ́ mi méjèèjì yẹn papọ̀ kí ni ọmọ fún mi yóò mọ̀ fún mi ní kí ni o ẹgbẹ́ mo ní 5130 134,007 àbí 46 yóò máa jẹ́ 6470 kìlómítà kí ni average speed mi ó máa jẹ́ báwọn average speed ẹ̀pà mọ̀ pé total distance covered iye ìrìn àjò tó rìn over time taken àti kí ni o àti iye hours tó lò ń bẹ ilé ó máa jẹ́ 6470 kìlómítà divided by ìṣẹ́jú mélòó ló lò 12 ẹgbẹ́ tẹ́ bá ṣe dáadáa so kí ni 6470 over 12 ó fún wa 6470 divided by 12 kí ni ọmọ fún mi báwọn a máa ní 539 a máa ní 539.166 kilometer per hour ní ọwọ́ àjẹ́ ẹ̀sùn gbọ́n nísìnyí wọ́n ní kí n ṣe kí ni o kí n gbé lọ sí 3 significant figure ajá sí pé 3 significant figure màmá ní 539 kilometer per hour so 539 kilometer per hour ẹ dákun sóye wà báwọn so eléyìí ni ọ̀nà tí a lè gbà ṣe so torí bí àkókò ti lọ púpọ̀ olóògbé náà bá máa dúró sí bíbá yìí lónìí kí la kọ́ àṣàlàyé ilé ayé sì jẹ́ òbírí o tí a mọ̀ sí sphere a sọ pé tá a bá pín sphere sí méjì a mọ̀ ní hemisphere tó ti yé wọn láàlè ní north pole àdẹ ní south pole tí n bá ya sphere mi báyìí north pole mi ní south pole lélẹ̀ tó ti yé báwọn axis kan nìyẹn a tún ní axis mìíràn tá a máa ń pè ní west east direction tàbí east west direction a níbi tí wọn bá ti papọ̀ ní center ilé ayé tó ti yé ìlà tó dá sphere wa yìí sí northern hemisphere àti southern hemisphere aláwọn láwọn máa pè ní kíni o equator láwọn máa pè ní equator adẹ̀lẹ̀ ní Greenwich meridian bákan náà wọn á ní latitude mi òun náà ní pé kíni o kíni distance tó yẹ pé yóò mọ wà bóyá north àbí south mi sí equator mi tó ti yé bẹ̀ fún longitude òun náà ní pé kíni o bóyá west àti east mi sí Greenwich meridian mo dẹ̀ ṣàlàyé bá ṣe lè mọ wá pọ́ìntì lọ́kọ̀ọ̀kan nu wọn bá ṣe lè mọ wá distance along the parallel of longitude tá a tún máa ń pè ní great circle àti along the parallel of latitude tí a máa ń pè ní small circle mo sọ pé yóò máa jẹ́ theta divided by 360 multiply by 2 pi r tó bá yẹ pé great circle theta wa ìnù náà ní angular difference tó bá yẹ pé along the parallel of longitude ni a ní theta wa ń tẹ́ fi mọ́ wa òun náà ní àwọn pọ́ìntì latitude yẹn tó bá yẹ pé north north àbí south south lẹ́ni ẹ mọ̀ yẹ wọn kúrò tó bá yẹ pé north south àbí south north lẹ́ni ẹ mọ̀ áàdì wọn papọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé along small circle ni r yóò mọ̀ jẹ́ small r a dẹ̀ mọ̀ pé small r òun mọ̀ dọ́gba pẹ̀lú kíni o r cos alpha so mo lérò pé agbára yẹn yé pẹ̀lú ọgọ́lọ́mbà bí ìbàyí ni màá ti máa dúró mo dúpẹ́ púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ a ní orí ètò ní òní títà fi mọ́ pàdé nínú ẹ̀kọ́ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀.